so baba for the record àwọn tó ní ó larí mọ́lẹ̀ ni ó gàtà ní mọ́bì kan ni ó ṣubú ó forí gbá ni. How do we clear this, sir? Initially people thought pé bóyá ó sleep ẹsẹ̀ ó larí mọ́ nǹkan ni but eventually ìgbà tí àwọn ọmọ tó wà pẹ̀lú ẹ̀gbọ́n wọ́n sọ pé ó throw ó wá ṣe slump nínú time ẹ̀ ó bì ó wá lọlẹ̀ ká ní pé nígbà time ẹ̀ ó léyàn nítòsí àti àwọn tó yẹ pé ọ̀rọ̀ yẹn yé CT scan ní next ibi tó bá gbé sí torí pé orí ni brain yẹn ti short ni ó yẹ kí ní ẹ̀jẹ̀ yẹn ti short ó yẹ kí wọ́n lọ gbé síbì kan wọ́n sáré isolate kó tó ṣẹlẹ̀ mògì láàárọ̀ nígbà tó mògì yẹn ó wà okay doctor ẹ̀ máa dé and nurse ẹ̀ dé wá wò ó check ó wà okay ó dẹ̀ lóun fẹ́ wẹ̀ because wọ́n prepare for production okay Abisogun pé àwọn cast on the 24 pé àwọn cast ó dẹ̀ fẹ́ pé àwọn cast yẹn the next day kó lọ wẹ̀ ó dẹ̀ yẹ fẹ́ lọ wẹ̀ ìgbà tó máa fi dé bathroom kíní ẹ̀ ti jẹ́ kó cash ó true ó bì so ìgbà tó máa fi di pé kó pè wọ́n ó ti wálẹ̀ so ìgbà tó máa fi débẹ̀ tó ti di pé ó ti wálẹ̀ lóòótọ́ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí gbé wọ́n gbìyànjú àìsàn láríwò ààrẹ tó lọ́jọ́ ṣe. ẹ bá a dárúkọ yín lẹ́yìn. Ìfẹ́ Olúwagbádégẹṣin lórúkọ mi wọ́n máa ń pè mí ní Mr Fresh. Lovers asunjí o bóyá kẹ́ ní nice night ó dàárọ̀.